Okodoro. You leaders are wicked. Okanjua. Ẹni lọ́kànjúà ò ráyé wà torí kò sóhun tó bá ní láyé kò lè tẹ́ lọ́rùn. Okanjua ni mo ní lọ́ni lọ́wọ́ gbà torí pé ohun gbogbo kó jẹ́ tẹni ṣóò ní tọ̀kànjúà. Ọmọ adarí hurun. Ó torí Okanjua òun kóhun tó ò ní lòjọ́. Ó ti gbàgbé wípé díẹ̀díẹ̀ màá kó eléyìí màá kó tọ̀hún onílé wèrè fi ń kún. Ṣebí Okanjua ló mú àwọn ìjọba kóhun tí wọn ò ní lò pamọ́ àbí báwo lẹ́nìkan ṣoṣo ṣe lè kó 63 bílíọ̀nù 83 billion naira sápò tiẹ̀ nìkan ṣé ẹ̀ ní kú mọ́ ni. Ìwà Okanjua ìwà tó burú púpọ̀ ni. Ẹni Elédùmarè bá ní kó kápá Okanjua kò mọ ní tẹ́lẹ̀dùà ṣe fún un. Okanjua máa kó bá ni torí a máa mú ni pàdánù ohun tó pọ̀. Àfi ọjọba ó tún wojú ọ̀run fẹ̀fẹ̀ dákun ṣó o fẹ́ jẹ Elédùmarè ni. Ọlọ́kànjúà èèyàn ò bá jẹ́ náà ni ayé ìbá ti kù nǹkankan torí yóò fẹ́ kí gbogbo ayé ó jẹ́ tiẹ̀ nìkan ni. Ó níyàwó 4 ó tún wo tọmọṣẹ́ rẹ̀ fẹ̀fẹ̀ ó jẹ́ ṣọ́ra k'Okanjua máa ràn ọ́ sálá kejì. Kíjìpá ọ̀rọ̀ ẹ̀jẹ̀ aṣọ́ra fún wa Okanjua torí kì í gbé ni àbùkù ní padà àkóbá ni. Títí dìgbà míì tẹ́lẹ̀ àǹfààní àti pàdé mi lórí ètò Okodoro Adéọlá ọmọ Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ ọmọ wọn nídùú Ọ̀ṣun ọmọ àrùwẹ́ oníbùwẹ́já kìkì ọ̀kàsá nílẹ̀ ẹ̀bẹ̀ ẹ wò ó àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí bó bá dénú ẹ̀ á sì dòdìdì bó bá jẹ́ rere ló mọ̀ ọ́n ṣe máa ṣe lọ bó bá sì jẹ́ ká ló mọ̀ ọ́n ṣe dákun tẹra mọ́ ẹ ṣáà rántí pé gbogbo wa pátá a ó jọ pàdé lọ́dọ̀ Elédùà. Mo wáyé ẹ̀rọ má dá mọ́ bà mí. Mo wáyé omijé bọ́ lójú mi. Ìjìpá ogun ní ilé ayé k'Elédùà bá níjà.